Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìròyìn eléyìí tí ó ń ṣàlàyé wípé ayaba Ayaba Ọ̀wádé tí í ṣe ìyàwó kábíyèsí ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé Ayaba Abíwùmí níbi tí ó ti ń jáwé oyè lé Baale Ona Aka olóyè Alhaji Oyèdòkun Sulaiman Akínadé nílùú Ọ̀yọ́ Aláàfin. Oríṣiríṣi àwọn èèyàn náà ti wá ń wò wípé èwo tún leléyìí, èwo tún ni pé kí ayaba ìyàwó ọba ìyàwó kábíyèsí kó máa já ewé oyè lé olóyè tuntun lórí kó máa fìyàn joyè. Àwọn kan wò gẹ́gẹ́ bíi pé kò sí ní tó burú ń bẹ, ó wà níbàámu pẹ̀lú àṣà àti ìṣe ìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ làwọn kan wò wípé eléyìí ò ṣẹlẹ̀ rí o, èwo tún ni kóbìnrin ó tún máa fi èèyàn joyè ní ààfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín wípé ìwòye kì í papọ̀, èrò kì í papọ̀, ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni a fi mọ wo nǹkan, ọ̀rọ̀ sì yẹra wa jura wa lọ, pàápàá jùlọ tó bá ti jẹ mọ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ìdí rèé tí a fi mú èrò àti ìwòye àwọn èèyàn tá a fi mú wá fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fi ṣọwọ́ sí wa. Ṣùgbọ́n kí n tó mú wá, ìròyìn gbé ọ̀rọ̀ tí Ayaba Abíwùmí Ọ̀wádé ọ̀rọ̀ tó sọ lásìkò tó ń jáwé oyè lé bàbá Baale Ona Aka nílùú Ọ̀yọ́ tó ń jáwé oyè lé wọn lórí, tó sì fi ìlẹ̀kẹ̀ oyè tó fi bọ̀ wọ́n lọ́rùn. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, Gẹ̀ẹ́sì ni wọ́n kọ. Ìròyìn ní wife of the Alaafin and paramount ruler of Oyo Kingdom, Ayaba Abiwumi Ọ̀wádé, has advised the newly installed Baale of Ona Aka community in Oyo Town, Alhaji Chief Oyèdòkun Sulaiman Akínadé, to build strong networks based on trust and respect and nurturing a sense of belonging and community identity. Ayaba Ọ̀wádé, who gave the advice in the ancient palace while conferring chieftaincy of Baale Ona Aka community on Alhaji Chief Oyèdòkun Sulaiman Akínadé, urged the new community to bridge gaps between different groups, ensuring inclusivity and preventing disparities that can lead to internal conflicts. According to her, you act as an arbitrator in household and community-level disputes, using dialogue and mediation to maintain harmony. You must promote values like tolerance, respect, and compassion, which are essential for a harmonious society. You are the first line of defense in maintaining stability. You must identify early warning signs of conflict and use local mechanisms such as traditional courts to resolve disputes. As Baale, you must actively encourage peaceful coexistence, reminding your people that disunity delays development. As a community head, you play a foundational role in fostering unity, maintaining peace, and driving development at the grassroots level. You act as vital intermediaries between the Alaafin and the people, leveraging their moral authority to ensure social cohesion, resolve conflicts, and mobilize resources for community betterment. Ayaba Ọ̀wádé, who enjoined the new Baale of Ona Aka community to always let his loyalty be unflinching to the Alaafin, charged the people of the community to cooperate with their new head and refrain from acts
that detrimental to progress and development of the community. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bó ṣe jáde, òun náà ni ó tẹ̀ wá lọ́wọ́ tí a mú wá fún yín yẹn. Oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ti wá ń fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n sọwọ́ lórí eléyìí tó tún ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin nípa bí ayaba kábíyèsí Aláàfin Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́ bí ó ṣe jáwé oyè lé Baale Ona Aka lórí tó tún gbé ìlẹ̀kẹ̀ oyè lé wọn lọ́rùn. Ṣùgbọ́n ohun tá a rí ó ní pé kábíyèsí Aláàfin Ọ̀wádé ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé wọn ò sí ní ibi ètò yẹn, léyìí tó túmọ̀ sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé kò sí kábíyèsí nílé ni ó jẹ́ kí ayaba kí wọ́n ṣe ètò yẹn. Ṣùgbọ́n síbẹ̀ náà àwọn èèyàn fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n sọwọ́. Kí làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́. Ẹ jẹ́ ká mú wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wa. Mr. Bukola Oguntola wọ́n ní congratulations, but can the Queen install chief or Her Excellency sworn-in minister or commissioner as the case may be? Nathaniel Owolabi àwọn ní can you see why wife Aláàfin installed Baale abomination in our ìṣẹ̀dálẹ̀ shameless people? Adékẹ́yẹ wọ́n ní she may act as long as the staff of authority is present and being exercised on behalf of the king. In the king's absence or during illness, his first son or first daughter may also act under his authority in Yoruba land or even the Abubakars. Gẹ́gẹ́ bí èrò Mr. Adékẹ́yẹ nìyẹn. Dáúdà Owóyọmí wọ́n ní this advice fit none than your husband. Adédayọ̀ wọ́n ní I love Aláàfin and I love Ayaba, but I think certain things need to be corrected. Ayaba should not be the one to perform such installation. Kẹ́hìndé Ganiyu àwọn ní àràǹbarà láti ọwọ́ àwọn aráabí. How come Ayaba is the one installing a chief even in the absence of the Oba? What happened to palace chiefs? Perhaps it is part of their famed empire. Who knows? Adékúnlé Agúnbíadé wọ́n ní what is going on here? Can Olórí install a Baale? Anyway, Ajíṣebí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ kìí ṣe bí bàbá ẹnìkan. A new dimension. Ọdẹ́yẹmí Babalọ́lá wọ́n ní get understanding of things before making conclusions. From way back in the palace of Ikú Bàbá Yèyé, when Baales are installed, they are done by Ayabas just that then. Till the time of late Ọba Adéyẹmí, social media were not well informed. But this is the era of social media which made the public to be informed about things you need to see or know. When Baales are installed, they are done by Ayabas and the Emewas will fix the leaves. Ewé oyè Yorùbá kò ní bàjẹ́, á dára fún wa o. Ìpàdé ọlá Súnkànmí wọ́n ní this is Ọ̀yọ́ tradition. From the time immemorial, it is Ayaba that install lesser chiefs. Ọ̀yọ́ tradition is quite different from other towns. Pictorial evidence can be glanced below during the time of Ọba Adéyẹmí. Okay. Tí ẹni yẹn ń sọ ìyẹn ìpàdé ọlá Súnkànmí ó ní wípé bí ó ṣe wà láti ṣèkọ́ṣe nìyẹn pé àwọn ayaba ní ààfin Aláàfin Ikú Bàbá Yèyé ni wọ́n máa ń fi àwọn olóyè kéékèèké ni wọ́n máa ń fi jẹ. Kódà tó bá jẹ́ pé Aláàfin gan wà nílé, pé bó ṣe wà nìyẹn látayébáyé, pé ó ṣẹlẹ̀ rí dáadáa nígbà ayé Ọba Adéyẹmí kẹta. Àwòrán rẹ̀ òun náà ni ẹ̀ ń wò yẹn. Ìyẹn nígbà tí Ọba Adéyẹmí pé kì í ṣe àjòjì
kò sì jọjú pé kì í ṣe tuntun tí Ayaba Abiwumi Owade tí ó bá jáwé tó bá ń fi baálẹ̀ joyè ní ààfin Aláàfin tìlú Ọ̀yọ́ pé bó ṣe wà nìyẹn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Oríṣiríṣi messages òun náà ni a ti gbà. Ọ̀kan tún rárí wọlé Adéwálé Olúgbénga wọ́n ní you should ask those who are conversant with Oyo traditions. The fact that you are seeing this for the first time does not suggest it is new practice. Àyànfẹ́ Àjàyí wọ́n ní reading comment here shows why many people are busy abusing without proper knowledge of many things going on in the past. Ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀, and those who lack it like them are busy selling lies to them and turning everything to politics. For many to think Oba Owade Abimbola just decided to do anything on his own as regard tradition is a sign you people lack basic knowledge of the throne. Àìlóye ń dà yín láàmú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Àyànfẹ́ Àjàyí nìyẹn, gẹ́gẹ́ bí ìwòye àti èrò títí wọn lórí eléyìí tí à ń gbé yẹ̀wò bí ìyàwó Aláàfin Ayaba Abiwumi Owade bó ṣe jáwé oyè lé baálẹ̀ tuntun lórí ní ààfin kábíyèsí Ọ̀yọ́ Aláàfin. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín lórí eléyìí. Fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Gẹ́gẹ́ bá ṣe máa sọ wípé ìwòye kì í papọ̀, èrò kì í papọ̀ lórí ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ tó bá ń ṣẹlẹ̀. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wò ó, ọ̀rọ̀ sì yẹra wa jura wa lọ, pàápàá jùlọ tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ àṣà tàbí ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ojú òpó tí ẹ fi pè wá bá wa sọ̀rọ̀ láti jẹ́ kí ẹ là wá lóye lórí eléyìí 07063291779. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀ láti bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò. Bó jẹ́ direct call, bó dẹ̀ sí WhatsApp number. WhatsApp òun náà ni ẹ fẹ́ lò. Nọ́mbà tẹ́ lò náà nìyẹn 07063291779. Ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ Idris Enterprise, iléeṣẹ́ tí wọ́n lórúkọ rere, iléeṣẹ́ tí wọ́n gbọ̀rẹ̀kẹ́ jígẹ̀, iléeṣẹ́ tí wọ́n ní ìrírí àti òye nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC. Bóyá ẹ̀yin fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀, ìyẹn business name, àbí ẹ fẹ́ upgrade business name yín sí liability company, wọ́n ń ṣe nílé iṣẹ́ Idris Enterprise. Bóyá ẹ̀yin dẹ̀ fẹ́ gba certificate TIN, ìyẹn tax identification number certificate, ẹ fẹ́ gbà á, iṣẹ́ wọn ni nílé iṣẹ́ Idris Enterprise. Bákan náà, bóyá àjọ tàbí association kan lẹ́yìn ní tí ẹ wá fẹ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission CAC, kẹ́ lè láǹfààní sí àwọn owó ìrànwọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn onílé iṣẹ́ àti àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n bá ti forúkọ sílẹ̀. Ẹ bá ilé iṣẹ́ Idris Enterprise, ẹ bá wọn sọ̀rọ̀. Mo sì mọ̀ wípé ayọ̀ ni yóò padà já sí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń bá wọn dòwò pọ̀ tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ò ní wọ́n kan sára tí wọ́n sì ń dúpẹ́ nígbẹ̀yìn. Ìdí abájọ ni pé wọn kì í fi iṣẹ́ wọn falẹ̀. Àsìkò péréte òun náà ni ohun tí wọ́n bá yín ṣe òní yóò jáde. Bóyá ìforúkọsílẹ̀ ilé iṣẹ́ ni àbí ti NGO, ìyẹn non-governmental organization, tàbí ẹ̀yin fẹ́ ṣe NIN modification, wọ́n ń ṣe nílé iṣẹ́ Idris Enterprise. Bákan náà, bóyá ẹ̀yin fẹ́ máa gbé ọjà local goods, ẹ fẹ́ máa gbé lọ sí orílẹ̀-èdè míì, ẹ wá ń wá ọ̀nà àbáyọ, ẹ fẹ́ gba ìwé ẹ̀rí tí ẹ fi lè mọ láǹfààní láti máa gbé ọjà lọ sí ilẹ̀ òkèèrè, ìyẹn export license, ilé iṣẹ́ Idris Enterprise wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn láì ní fi àsìkò ṣòfò. Bákan náà, ilé iṣẹ́ Idris Enterprise wọ́n bá ní gba international passport ní àárín àsìkò péréte láì ní fi àsìkò ṣòfò tí kò sì ní ná yín ní wàhálà kankan. Nítorí wá jẹ́ kó rọrùn ni wípé kò síbi tẹ́ẹ̀ tí lè bá wọn dòwò pọ̀. Ìlú wo lẹ̀yin wà, orílẹ̀-èdè wo lẹ̀yin wà, ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, kẹ́ ẹ ṣàlàyé ohun tẹ́ ẹ bá fẹ́ fún wọn.
mo sì fọwọ́ sọ̀yà wípé ìrọ̀rùn òní yóò bá dé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 09037690638. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 09037690638. òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ideals Enterprise. ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ideals Enterprise ní ẹ̀kan sí o registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí Ideals Enterprise àwọn ní bàbá. Ideals Enterprise ilé iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideals Enterprise ilé iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte bíbánigba tax identification number tin láì múnira lọ́wọ́. iléeṣẹ́ Ideals Enterprise tó ń báni gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. gbogbo àwọn tí wọ́n bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. nítorí owó wọn ò gara wọn kì í fi àsìkò ṣòfò. ìrọ̀rùn níṣẹ́ wọn. níléeṣẹ́ Ideals Enterprise gbogbo bilọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideals Enterprise, TikTok Ideals Enterprise, Instagram Ideals Enterprise. ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638. Ideals Enterprise iṣẹ́ wọn fi ni lọ́kàn balẹ̀.